Hello, sir. How are you? Fine, sir. How are you feeling? Oh, not stressful. Okay, bye. Abi, FMK. I don't expect that question. Ah, I'm sorry, sir. Mo ṣe bẹ́ẹ̀ yẹn ní kí Ani Baba wa gba kí ni, sir. Ani Baba. Ben, sir. Boss! Wọ́n bẹ̀ báwọn ilé wọ́n bẹ̀ orí ẹgbẹ́ àbẹ̀ lọ́run. Ani Baba. Ọ̀gá báwọn ọ̀gá ti ń gapá. Ọ̀gá mi ò ní ga àrùn tó mọ tí ń ṣẹlẹ̀ ń gbòòrò. Pàṣọwà fọmọ tí ò ní ná. Aṣọ̀bùrà fọmọ tí ò ní. CNN gbogbo igbó kàtà ní ẹ̀ pátápátá. Ọlọ́run nílé lóko. Láì ẹ̀ ní náwó tó ń láíláí. Mo jẹ́rìí yín. Ọlọ́run mo ti ṣe dọ́là gan-an. Ọmọ kò wò lè ná tó dà ní. Ọlọ́run. Ani Baba. Téèyàn bá kẹ́fù yíwọ́ yìí ó lè fẹ́nu pa láyàn. Bẹ́ẹ̀ ni ọ̀gá yẹn mo ń bẹnu tún ẹnu ara mi dé náà ní àtàkùn yìí. Kọ́ bá lè dá ní. Wọ́n ló ti gbá kì mí. Bẹ́ẹ̀ ni mo bá mo ṣe tí náà ní kẹ́ mo bá láàkì àwọn nǹkan tẹ́ láìkì ni àwọn nǹkan méjì rọgbàrọgbà ni mo ti kó jọ bẹ́ẹ̀ Ọlọ́run tí ọ̀la bà wọ́n rárá. Ani Baba. Clean up one. Ani Baba. Moderation is crucial. Méjì náà ló fún mi lánàá. Kó má lọ pọ̀ jù yín. Àpọ̀jù bó méjì lójúmọ́ tí nǹkan tí ń ṣe tójú òrírí o bẹ́ẹ̀ sí ń wo ilé ayé yìí kì í má ṣe bí irú àwọn fíìmù tí wọ́n máa ń ṣe part 1 and 2 rẹ̀ a lè ní yọ̀bà part 2 wà kọjá ẹyọkan ní ọ̀bà dé o kọjá part ẹyọkan náà là ń lò lọ yìí o ẹ jẹ́ tán o ọ̀gá mi kan ní mo ṣe ìbò kan tí mo kọ́gbọ́n lára rẹ̀ o yóò ní life is short. Life is short ayé kéré gan. Oh, life is short. Short. Are you the tailor that took the measurement? Ami, nǹkan ló ń jẹ gbogbo wọ́n gbóná ẹ̀pẹ́. Ami. You're a crazy man. Yes, sir. Okay, all right. Manager sọ fún mi láàárọ̀ pé bẹ́ẹ̀ rí àwọn. Oh, ṣé wọ́n wà lọ́fíìsì? Bẹ́ẹ̀ni. Okay, I'll see him. Bẹ́ẹ̀ni. Ọ̀gá mi boss. Àwọn eléyìí wà láì kò sẹ́yẹ bí àdán. Ẹ bá dorí kodò nú àwọn ẹyẹ yóò ṣẹ̀jẹ̀ ni. Bóòni. Dáadáa ni. Yóò mọ lójú dábàá tí ń bọ́ sọ kí ni ìtajọ sọ pé kájọ mọ fúnra sí ó fún mi lèsì kankan kó dáa. Èwo ni? Ó tún dọ̀rọ̀ padà sẹ́yìn tá ní kájọ mọ rúnra wa mọ́ bí ọ̀gẹ́t gbogbo orí la fẹ́ẹ́ ṣe fún ọ gbogbo ọ̀fẹ́ máa gun ọ̀kadà lọ gbòòrò ọ̀fẹ́ máa gbé káàbù lọ́ta lọ bá wọn kan jámọ̀ sí dáṣẹ́ ń bí. Wo mo ti sọ fún ẹ ní hòtẹ́ẹ̀lì yìí tó bá ń bá gbogbo èèyàn dápàrà má bẹ́ẹ̀ mi dápàrà rẹ̀ o ṣó ti gbọ́? Mo ti gbọ́ bí ọmọ tí ó di kọ̀ǹtínà kún tí ẹni àbí kí ló wà ń bẹ̀ tí ó ti bẹ̀ kó yà máa rúnra wa mọ́ ní hòtẹ́ẹ̀lì kò sí ń ta wá sí ibi tó ká rúnra wa lọ. Ìwọ náà dànù mo wá ẹ mi ò rí ẹ. Owó mi ò rí mi. Ọlọ́run bá mo wá ẹ mi ò rí ẹ. Tí bá tiẹ̀ fẹ́ jáde gan sef mo mọ àwọn tí mò ń tẹ̀lé. Àwọn owó ló ń tẹ̀lé. Àwọn classic ni. Classifier ni. Àwọn levels ni mò ń tẹ̀lé tó bá wọn. Wo àṣírí ẹ̀ tú o gbogbo àwọn tó ń lọ bá nú rúùmù tó sọ pé ń gbomi lọ fún wọn òun mú kí lọ fún wọn gbogbo bí wọn ṣe ń rún wọn tí wọn náà rún wọn mọ́bẹ̀ gbogbo ẹ̀ lámọ̀ o. Tani? Àmọ́. In fact mi kì í ṣe ọmọkàn tí mo fẹ́ sọ èmi àti ẹ̀kọ́ Ọlọ́run ò ní jẹ́ ìwọ ló mọ bó ṣe ń rún wọn mọ́lẹ̀ ìwọ ló mọ̀. Àṣírí ẹ̀ tú ni ẹ fẹ́ gbà nǹkan ó yẹ náà. A ní bàbá yìí stupid ṣá sà èmi ò ní kẹ́ wá rí mi ta ló bí mi tí mò ń jẹ́ lánàá tí n bá nù ta ló fẹ́ wá mi mo kàn ní kó jẹ́ kí n mọ̀ pé tẹ́ bá dé mo fẹ́ rí yín ní kó sọ fún mi pé kí kẹ́ wá rí mi sà. It's all right, manager. Mo ti wà ń bì báyìí. No problem. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tí mo fẹ́ rí yín fún òòlé náà mo kàn ní kí n rán yín létí pé tó bá máa di ìparí oṣù yìí ending of this month owó yín máa dì o. Bẹ́ẹ̀ni sà. All time flies. Ọdún kan ti ya pé nìyẹn. Ó ti pé ìgbàgbé ìrọ̀dún kan fún pélé jẹun tó lálàáfíà. That's good. Ó ti pé. Èló ni mo san ní last year yẹn náà? 7.3 million sà. Okay. 7.3 million. Ṣé tí ẹ fún mi discount náà? A fún yín discount. Ṣé mo pé 25,000 wà ń gbé yàrá yẹn lẹ̀? Ìgbà tá a sọ̀rọ̀ discount yẹn la fi fún yín 20,000. Tá a bá lè ṣe 20,000 lọ́dún, ìyẹn jẹ́ 7.3 million naira. Tí n bá ti gòkè ń sìn, màá arrange fún 7.5 million naira. Okay, so ẹ yọ 7.3 owó hotel ń bẹ. Kẹ́yìn náà mú 200,000 naira sá.
Amy, sir. Yeah. I should know, sir. That's okay. Thank you so much, sir. Yeah. Oh no, I just can't pay for my sir. Yes. I should go with the thank you. Just too nice. Too nice. Allah, my jacket. I'm having customer by being let Tamere Lord. You chairman command. Yeah, I come. You get one find that. Base. Once the pocket is big as relevant. True talk. Hey, see the talk. Ego. I beg you. I will Diego well do tapa. God, now money you know say I climb over head bridge before I come. I know understand that language. They speak one there. Eh? No less. What? Jeez. Hello, girls. Hi. Hello. How I'm fine. You're right. Hey. Sure, okay. Yeah, we're good. I can see you're fine. Yeah. Oh. Okay, let me see what you have. Okay. Wapa gidi. Well, mo ti rí pé ọmọ tó ṣe é fọ̀ dáadáa ni. Kì í ṣe òmù, aṣọ tó ṣe é fọ̀ òun ni. Yeah. Màá wá mú yín dé Ọ̀fà. Ọ̀fà? Ọ̀fà bíi ti báwo? Ìtumọ̀ ẹ̀ ni pé máa lọ lẹ́ẹ̀mẹ́fà lára ẹ̀yin kan. Sorry, sir. Àwa múra wá bí ìjà ni. Jẹ́ kó mọ̀. Mẹ́fà tẹ́ ń dárúkọ yẹn ó ti kéré jù because bí mi ṣe wà yìí nítorí náà bí ṣeré kan bí a o I go lie you there máa gbóyín jìgìjìgì ẹ mọ̀ bọ́yìí máa ń gbọ́ ewúro máa gbóyín débi pé ẹ mọ̀ téèyàn bá gbé ewúro dáadáa tó bá tó stage kan ó máa dùn díẹ̀díẹ̀. I'm gonna squeeze you like oh my god. Yeah. Ẹ wò ó dá mi lójú pé ẹ tí ìbálẹ̀ pàpàdé ni. Kọ́sítẹ́ bá balẹ̀ pàpàdé gbogbo ẹ̀mẹ́fà tẹ̀ ń sọ yẹn. Ẹ ní sọ ṣé rí lẹ́nì ẹ fẹ́ kú. For my own place we no dey talk ẹ̀fẹ̀ kú bros ẹ̀fẹ̀ ńlá. Anyway, àti pé màá fẹ́ kú. Okay. Àti pé màá fẹ́ la. Bella. Ìpàdé lórí bẹ́ẹ̀. Oh, better. Let's go there. Our worry. Take it back. I beg you walk down wetin dey talk. Wait, I will make am make it all. Forget to read it all. Now capture guide me. Ani baba. Ṣé o ti gbà sẹ́ni kò ní ìyá àwọn agolo ẹ̀mẹ̀wá nílò wọn pàápàá? Gbóná Sùrà ṣé wọn ṣe é pè sọ tọ́mọ fẹ́ kí n sọ máa sọ̀tì ìpele olórí mọ́tà sọ̀rọ̀ mi o àbí ọ̀fẹ́ mọ́tà sí nǹkan tí ọkàn ni. Èmi ni èkàn mi àwọn mi lọ́ra àwọn èkàn mi àwọn èkàn mi lọ́ra yìí. Pẹ̀lẹ́ Aláàfin alámi o ikú bàbá yèyé aláṣẹ kejì òsà. ọba ń kí ọ ọkọ kú omi tó ti yọ. àmọ́ àwọn ọba gidi àmọ́ àfin tó ń gbé àfin dìndín ibi tí ò lè sí tó ń mọ léjì gbogbo rúùmù làwọn lè wọ́n bí. kó o fẹ́ gbé ẹgbẹ́ mi àwọn àgbo. tí màá kó mẹ́kọ̀ọ́ yẹn gbà sí mi. kó o gbọ́dọ̀ wá géètì tí o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè bí a ti mo lè ráyè tó. Ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè bí mo ti fẹ́ tọ̀ ní sà. lọ́gẹ̀ mi Tí mo ti fẹ́ tọ̀ sà. ìyẹn fẹ́ tọ̀ sẹ́yìn èyí kọ́ wá bá mi ṣé wí ẹnu mi kọ́ wá tọ̀ sí àpò ilé ìtọ̀ ń bẹ ní yìí wọ́n yìí níbi níbi bí akéré arápá wọ́n bá tọ̀ kiri ilé ìtọ̀ lọ́kàn o. lọ́wọ́.
Boni. This is 15,000 for both of us. Yeah. Ẹ ṣeun. See this man. Wọ́n bọ̀ ẹ́ lọ́wọ́ òun kà lójú olówó. Ṣé wàá sọ pé kò pè ní? Mo ń gbọ́ tẹ̀ ń sọ kankan nísìn. Ó kẹ̀jẹ̀ pé owó tí mò ń ká ò jẹ́ kí n lè kó wọnú etí mi dáadáa. Mo ń gbọ́ tẹ̀ ń sọ pé ṣé kò pè ní. Ó pè. Iye tẹ́ pè gan-an gẹ́lẹ́ ló wà ń bẹ̀. Ẹ ṣeun Ọlọ́run bá ṣeré tí náà. Bẹ́ẹ̀ ṣe ń wo ọmọ aráyè ò ní rí di yín. Come. Ọmọ aráyè ò ní rí di. That one of course for our own side now. Pé ọmọ aráyè ò ní rí di yín. Bẹ́ẹ̀ni. Ìdí làwa ń jẹ, owó ìdí làwa ń ná. Okay, àwọn tí wọ́n ń gbé wa fún, tí wọ́n ò bá rí ìdí, báwo ló fẹ́ da tọwọ́ wọn lẹ̀? Ó ti yé mi. Nàtúrú ìyá. Ó tọrọ lẹ́sọ̀. Ẹ má bínú. Abeg bros, anytime wey this man need correct chicks again, please don't hesitate to call us. Ẹ wo. That one na false, na not true. Bẹ́ẹ̀ ṣe ń wo ẹ̀yin ti dàbí ẹ̀yin tẹ́gbọ́n fi sọ o. Ṣé kí n mọ́ tàn yín? Kí lẹ̀ ń wo? Kí lẹ̀ fi bọ́ọ̀sì pè? Boss man. Wà láìkí jẹ nǹkan àjẹkù. Bẹ́ẹ̀ sì wọ́n ti dóúnjẹ àjẹkù. You are sick. Yes, you are sick. Sick? Yeah. Tó bá jẹ́ pé mo. Ọ̀gbẹ́ni relax. Ṣé bówó ẹ ló máa gbà? Bọ́yá kí á wò pé kò sí táyẹ̀. Àní bàbá. Ìkòdú ni. Wọ́n lè fi ọ̀sẹ̀. Àbí tàmàgà. Àní bàbá. Olùsí olórí gbogbo ti gbowó. Ẹ̀yin náà wò ìgbà tó ń jáde bọ̀ tó ká ó sókè ilé ta. Nígbà tí ìbọn méjì àbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ sọ sí mi lọ́kàn mo ní yes mo ní àrò. Ó dẹ̀ rọ lóòótọ́. In fact, ọjọ́ burúkú ìṣubú ìmú lànà yìí. Ẹ̀mí àwọn ọlọ́pàá ṣòfò dànù báyìí sójú ìjà. Ó terrible. Serious. Kí la wá fẹ́ ṣe sọ́rọ̀ àwọn gbèrè mẹ́ta yìí báyìí? Èmi ń rò pé torí bá ti kúrò lọ́rùn gbogbo yàrá tó kù wọ́n ti useless. Kí ló dé tá a ò fi mímú ọ̀gá àwọn ká fi ṣiṣẹ́ ṣe? What are you talking about? Kí ló mú ẹ̀rù pé ẹni tó kọ́kọ́ jáde lánàá ní olórí wọn? Ṣé o rí pé àwọn mẹ́ta jọra wọn ni? Ẹ̀hànnà tó gba ìràwọ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Kí ló máa sọ nípa ilé? Ìfọkànbalẹ̀ ló fi ń yẹ ìbọn yẹn títí ó fi wọnú mọ́tò bíi ti alákọ̀ọ́kọ́. Àmọ́ ìyàtọ̀ tó wà láàrin òun àti alákọ̀ọ́kọ́ yẹn ni pé ìbọn àpíà sí ọwọ́ títí yẹn ni. Kí ló fún wa lárídájú pé àwọn méjèèjì tó kù náà wọn ò lè ṣe bẹ́ẹ̀? Nǹkan tẹ́mi rí ń bẹ̀ ni pé kò sí ọ̀gá kò sí ọmọọṣẹ́ láàrin wọn. Nǹkan tó yẹ ká máa rò ní bá ṣe máa rí wọn mú. Ẹ wo ṣe fẹ́ gbọ́ tèmi. Èmi rò pé kò sí bí group àbí gang kan ṣe máa wà tí wọ́n ní nígbà. Gbogbo wọn máa ní ẹnìkan tí wọ́n ń gbọ́rọ̀ sí lẹ́nu náà.
tó máa ní kí mi sọ ìtàn yẹn o ẹni tó lead wọn ètò jáde last yẹn tẹ́yìn ju ìṣáná bíi tẹ́kun yẹn ó ní màá mú àwọn reasons nílé. Number 1, owó jáde last pẹ̀lú báàgì owó lọ́wọ́. Number 2, owó nìkan láàrin wọn ló mú ìbẹ̀rẹ̀ kan lọ́wọ́. And pẹ̀lú ìbúrẹ́ kan yẹn ó ń make àwọn market moves ó lè ń ṣò. ṣé ká má tọ́ra wa ẹni tó sọ ẹ olùmọ̀jọ́gà o. o rò bẹ́ẹ̀. mi ò rò bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ni. o ò mọ̀ bẹ́ẹ̀ because you are talking on assumption not with certainty. Sir. Sean, sir. Yeah, please. Let me have the pictures.